gbàgbé torí ohun ìdánimọ̀ wa, òun ni àṣà wa, òun ni ìṣe wa. Ẹ jẹ́ ká máa fi arúgbá ká fi máa fọ rere káàkiri orílẹ̀-èdè àgbáyé. Àmọ́ èyí tó ṣe pàtàkì jùlọ ní èdè torí nígbà tí à ń kọ́ Gẹ̀ẹ́sì náà la kọ́ àṣà wọn, òun la kọ́ ẹ̀sìn wọn, òun la kọ́ ìṣe wọn tó fi jẹ́ pé lẹ́yìn nígbà tí wọ́n ní òyìnbó wọn ní olo pé kí n wà creative, èmi náà ní jẹ́ kí n lọ fọ́rọ̀ tàwọn Gẹ̀ẹ́sì. Àmọ́ tí n bá fẹ́ ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá padà tó mo jóbìnrin ni bóyá bí kẹ̀mbẹ̀ àti dàìṣíkí, bóyá bí agbádá bàbá àti ṣòkòtò, èmi náà dàda. Àmọ́ tó bá bàdà bẹ́ẹ̀ ni pé mo parí pátápátá lórí àsáré ní kọ́ bá mi wé gèlè. Wọ́n máa rọ̀ wá ní pé gbogbo wa ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ. Ẹ má yọ̀ǹda fún mi kí n kọrin ẹ̀gbọ́n mi ọ̀rẹ́ mi kan ti máa ń rí fún Táíwò Ògúnkúnlé. Òun ló máa ń kọrin nígbà tí gbogbo wa jọ ní ilé ẹ̀kọ́ yunifásitì Ìbàdàn. A máa kọ́ wípé ẹ jẹ́ ká àṣà owó dúró, ẹ jẹ́ ká àṣà owó dúró, ẹ jẹ́ ká àṣà owó dúró, ẹ jẹ́ ká àṣà owó dúró. Ẹ má bàṣà jẹ́, ẹ jẹ́ kí wọ́n ní ẹ má bàṣà jẹ́, ó lọ lè ẹ jẹ́ ká àṣà owó dúró. Ó fi àmì ẹ̀yẹ yìí mo fi sọrí Ọlọ́run. Bàbá mi tí ó ti lè dé àgbáre, ìyá mi, ẹ̀gbọ́n mi òdùbá délé torí àwọn pẹ̀lú ẹni tó jẹ́ kí n máa bí àṣà lárugẹ lónìí. Mo fi sọrí ọ̀rẹ́ mi tó sinmi ní bẹ́rẹ̀ ìkọ̀kọ́, olóyè Owólabí Ògúnṣẹ̀yẹ. Mo fi sọrí gbogbo àwọn àbúrò mi gbogbo Numa Media, Ṣẹ́gun, Àríṣe, Títí, Sípì, gbogbo táwọn